oko mímu àti òbò lílá ọ̀rọ̀ àlùfàǹsà tí ọ̀bà láàkáì mú fọ́mọ tán bá bí léèrè tán kọ́ tó sì gbẹ̀kọ́ tó tún wá mọ̀rọ̀ ọlọ́run. Ìyẹn fídíò tí mo ṣe ní nǹkan bí ọjọ́ 4 sẹ́yìn. Àmọ́ lórí fídíò yìí àwọn òótọ́ ọ̀rọ̀, iṣẹ́ ìwádìí, ìtọpinpin, òye àwọn èèyàn àti ìfẹ̀hónúhàn táwọn obìnrin kan ṣe sórí fóònù mi. Kódà mo rí obìnrin tó sọ wípé ń tó fa ìpínyà láàrin àwọn àti baálé àwọn nìyẹn. Gbogbo téèyàn ò bá lè ṣe fóbìnrin láwọn àkókò kan tó ọkàn fẹ́ fi ra ìfẹ́ ẹ̀rọ lọ́kàn rẹ̀ láwọn àkókò kan, má wulẹ̀ ṣe láwọn àkókò kan torí gbọ́ bá dá àwọn àkókò kan ó padà ní àwọn àṣòro kan. Afàdápẹ̀rin lógun ọwọ́ lùtá ìwọ̀lú ọ̀fẹsẹ̀ tẹ òròmọdé 6 pa. Ká tiẹ̀ sọ pé gbogbo wọn pè mí lẹ́yìn wọ́n mẹ́sẹ́ẹ̀jì mi ká sọ pé kálukú fi ń háìpù ààrẹ ẹlòmíì wọn ò pé yọ̀ọ́nà pé ọlọ́mọ sì jẹ́ pé pa. Ẹ lọ sí under comment section lọ́ndà fídíò yẹn. Mo rí mùsùlùmí àáfàá àmọ́rọ́bìnrin tó sọ pé kò sábúrú ń bẹ̀. Wọ́n ní tọ́rọ̀ Ọlọ́run sọ ni pé ẹ má bá obìnrin lájọṣepọ̀ látojú ibi títí ń yàgbẹ́, ká láòbò obìnrin ká mú okó ọkùnrin tó bá ti jẹ́ lẹ́tọ̀ọ́ èèyàn, wọ́n ní ọ̀sábúrú ń bẹ̀. Èsì ni tún tọ́rọ̀ Ọlọ́run sọ nípa rẹ̀ rárá. N táwọn èèyàn sọ ní comment section yẹn oníkẹ́jà jọ máa fọ́lò lọ. Ìbára ẹni lájọṣepọ̀ ọ̀nà tá à ń gbà bára wa sùn, ọ̀nà wo ní ń gbà tẹ́ àwọn obìnrin lọ́rùn, kí ni èrò àwọn ọkùnrin kan lórí àwọn ìbálòpọ̀ kan. Kéèyàn bá obìnrin sùn láti ẹ̀yìn, tá a bá kóbìnrin 100 jọ 85% nínú wọn náà fẹ́ràn kẹ́ bá wọn lájọṣepọ̀ látẹ̀yìn nígbà tí ajá àtajá ń bára wọn sùn. Ṣùgbọ́n tó bá sóògùn àwọn tó ń wá sírí ayé káàkiri wọ́n mọ̀ ní bóògùn jẹ́, àwọn kan ní fa stroke táwọn obìnrin kan sì fẹ́ nù. Púpọ̀ nu wọ́n sì ti ṣe àwọn nǹkan ìfáwọn obìnrin kó tó di pé ẹ fẹ́ wọn wọlé tán lẹ ní kò dáa ń bóògùn jẹ́ ń fa stroke ń fa àwọn nǹkan kan. Táwọn obìnrin bá padà lọ́rọ̀ opportunity kan ta wọ́n ó ṣe. Daddy and mommy style 1823 100 years ago àwọn style yẹn ò yẹ lórí ibùsùn mọ́. Ọkọ àtìyàwó tẹ́ ẹ bá fẹ́ra yín lọ́nà tẹ́ ẹ gbà tó yẹ kẹ́ ẹ fi fẹ́ra yín kò yẹ kó jẹ́ pé bẹ́ẹ̀dúùmù yín nìkan láàyè ìbálòpọ̀. Ẹ̀sìn ẹni tí ó gùn oko ẹni tí ń dá àìkó rẹ̀ sí àtúnkó rẹ̀ àyàgbò lọ́nà èèyàn tọrọ excuse lágbẹ̀ tó dáa tó sojúṣe nu oko kó tó wọnú oko. Àwọn ọ̀nà tẹ́ ẹ sọ pé èèyàn ọ̀gbà fún ìbálòpọ̀ tíyàwó yóò tó gbá àwọn style kan tẹ́ni awúsùbí láìmínà ṣẹ̀tọ́ ìrọ̀jìn àyè pásítọ̀ tọ́ọ̀tì tí wọ́n ní ó lè irọ́ wo ẹ má wulẹ̀ fẹ́ yàwó ẹ dádú ẹ rí mí single. Tẹ́ bá ti wá mọ̀ pé àwọn kankan bẹ tẹ́ ẹ̀ ní í ṣe fún ọ láwọn àkókò kẹ́ ẹ má wulẹ̀ fi tẹ́sì wọn wò. Ọmọ mi ó ti mọ abc dórí z kẹ́ tó fẹ́ irú ọmọ ilé afẹ́ fẹ́ sílé tẹ́ fẹ́ mọ́ bá sùn ní dádì àmọ́ mi. Yóò gbèjà kọjá àtà yóò gbèjà wọjà ìjà yóò gbé wọjà. Èmi ò sọ pé ká láòbò ká mú okó, èmi ò sọ pé ntọ́ dáa ni ṣùgbọ́n tán fẹ́ nù ntán fẹ́ hun ṣé kí n ní ẹ ṣe fún ẹ Ọlọ́run ṣàánú mẹ́nu mi.